ìwé Jẹ́nẹ́sísì orí keje àkọlé tí mẹ́ńbẹ̀ òun náà ni ìkún omi. Orí keje ẹsẹ̀ kìíní Olúwa sì wí fún Nóà pé ìwọ wá àti gbogbo àwọn ará ilé rẹ sínú ọkọ̀, nítorí ìwọ ni mo rí ní olódodo níwájú mi ní ìran yìí. Ẹsẹ̀ kejì nínú onírúurú ẹran tí ọmọ méje méje ní kí ìwọ kí ó mú wọn, àti akọ àti abo rẹ̀, àti nínú ẹran tí kò mọ́ méjì méjì, àti akọ àti abo rẹ̀. Ẹsẹ̀ kẹta nínú ẹyẹ ojú ọ̀run pẹ̀lú ní méje méje, àti akọ àti abo, láti dá irú wọn sí láàyè lórí ilẹ̀ gbogbo. Ẹsẹ̀ kẹrin nítorí ijọ́ méje sí èmi ó mú òjò rọ̀ sí ilẹ̀ ní 40 ọ̀sán àti ní 40 òru, ohun alààyè gbogbo tí mo dá ni èmi ó parun kúrò lórí ilẹ̀. Ẹsẹ̀ karùn-ún Nóà sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa pa láṣẹ fún. Ẹsẹ̀ kẹfà Nóà sì jẹ́ ẹni 600 ọdún nígbà tí kíkún omi dé sí ayé. Ẹsẹ̀ keje Nóà sì wọlé àti àwọn ọmọ rẹ̀ àti aya rẹ̀ àti aya àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ sínú ọkọ̀ nítorí kíkún omi. Ẹsẹ̀ kẹjọ nínú ẹranko mímọ́ àti nínú ẹranko tí kò mọ́ àti nínú ẹyẹ àti nínú gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ẹsẹ̀ kẹsàn-án wọ́n wọlé tọ̀ Nóà lọ sínú ọkọ̀ ní méjì méjì, àti akọ àti abo bí Ọlọ́run ti fi àṣẹ fún Nóà. Ẹsẹ̀ kẹwàá ó sì ṣe ní ijọ́ keje bẹ́ẹ̀ ni kíkún omi dé sí ayé. Ẹsẹ̀ kọkànlá ní 600 ọdún ọjọ́ ayé Nóà ní oṣù kejì ní ọjọ́ 17 oṣù, ní ọjọ́ náà ni gbogbo ìsun ibú ńlá ya àti fèrèsé ìṣàn omi ọ̀run ṣí sílẹ̀. Ẹsẹ̀ kejìlá òjò náà sì wá lórí ilẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru. Ẹsẹ̀ kẹtàlá ní ọjọ́ náà gan nínú àwọ̀ inú ọkọ̀ àti Ṣémù àti Ámù àti Jáfẹ́tì, àwọn ọmọ Nóà àti aya Nóà àti àwọn aya ọmọ rẹ̀ 3 pẹ̀lú wọn. Ẹsẹ̀ kẹrìnlá àwọn àti gbogbo ẹranko nì ní irú tirẹ̀, àti ẹran ọ̀sìn gbogbo ní irú tirẹ̀, àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀ ní irú tirẹ̀, àti gbogbo ẹyẹ ńlá ní irú tirẹ̀, àti gbogbo ẹyẹ abìyẹ́. Ẹsẹ̀ karùndínlógún wọ́n sì wọlé tọ̀ Nóà lọ sínú ọkọ̀ méjì méjì ní ẹ̀dá gbogbo nínú èyí tí ẹ̀mí ìyè wà. Ẹsẹ̀ kẹrìndínlógún àwọn tí ó sì wọlé lọ wọ́n wọlé ti akọ ti abo nínú ẹ̀dá gbogbo bí Ọlọ́run ti fi àṣẹ fún. Olúwa sì ṣe é mọ́ ilé. Ẹsẹ̀ kẹtàdínlógún ìkún omi sì wà ní 40 ọjọ́ lórí ilẹ̀, omi sì ń pọ̀ sí i, ó sì mú ọkọ̀ léfò sókè, ó sì gbéra kúrò lórí ilẹ̀. Ẹsẹ̀ kejìdínlógún omi sì gbilẹ̀, ó sì ń pọ̀ sí gidigidi lórí ilẹ̀, ọkọ̀ náà sì fò sókè lójú omi. Ẹsẹ̀ kọkàndínlógún omi sì gbilẹ̀ gidigidi lórí ilẹ̀, àti gbogbo òkè gíga tí ó wà ní gbogbo abẹ́ ọ̀run ni ó bò mọ́lẹ̀. Ẹsẹ̀ ogún omi gbilẹ̀ sókè ní ìgbọ̀nwọ́ 15, a sì hó gbogbo òkè ńlá mọ́lẹ̀. Ẹsẹ̀ kọkànlélógún gbogbo ẹ̀dá tí ń rìn lórí ilẹ̀ sì kú, ti ẹyẹ, ti ẹran ọ̀sìn, ti ẹranko, ti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀, àti gbogbo ènìyàn. Ẹsẹ̀ kejìlélógún gbogbo ohun tí ẹ̀mí ìyè wà nínú ọmú rẹ̀, gbogbo ohun tí ó wà ní ìyàngbẹ ilẹ̀ sì kú. Ẹsẹ̀ kẹtàlélógún ohun alààyè gbogbo tí ó wà lórí ilẹ̀ ni a sì parun, àti ènìyàn àti ẹran ọ̀sìn àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run wọ́n sì run kúrò lórí ilẹ̀. Nóà nìkan ni ó kù àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀. Ẹsẹ̀ kẹrìnlélógún tó jẹ́ ẹsẹ̀ tó kẹ́yìn orí keje ìwé Jẹ́nẹ́sísì omi sì gbilẹ̀ ní ayé ní 150 ọjọ́. Báyìí òun náà la parí orí keje ìwé Jẹ́nẹ́sísì nínú Bíbélì mímọ́. Kí Ọlọ́run kí ó bùkún gbígbọ́ àti kíkà rẹ̀. Bẹ́ẹ̀ bá ní ọ̀rọ̀ pàtàkì láti bá mi sọ, ẹ já sọ̀rọ̀ pẹ̀lú WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Ẹ láìkì kẹ́ fọ́lò péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Ẹ sọ̀scribe sí YouTube channel yìí Bíbélì Mímọ́, Bíbélì Mímọ́,
bíbélì mímọ́ àlàáfíà ọlọ́run kò ní dágbére fẹ́nì kọ̀ọ̀kan wa àlàáfíà ní fún gbogbo ènìyàn.